Baba, comment yín hard gan. It is very very hard and it is as hard can be. Abẹ́ fídíò Tabitha fẹ́ràn mi, ibẹ̀ lẹ fi comment yín sí, and it is very very much unacceptable. Báwo lẹ ṣe mọ̀ wípé Tabitha fẹ́ràn mi kò ń ṣèyàn dáadáa? Báwo lẹ ṣe mọ̀ pé she is not a good woman? Ṣé ẹ bá gbé ẹnìkan ṣoṣo tó lè sọ ìtàn ayé rẹ̀? Ó ní ẹni yẹn fúnra rẹ̀. The only person that can tell my story is me myself. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tẹ́ ẹ bá ti mọ èsì tẹ́ fẹ́ fọ̀ sọ̀rọ̀, ẹ gbé comment section sílẹ̀ fún àwọn tán mèsì ọ̀rọ̀. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ má máa tàwọn comment tí ò wúlò sórí page mi mọ́. Èèyàn sunkún síta with proof, with voice note of ẹni tó bímọ fún pé ó ń threaten ayé òun. Ẹ wá ní kinní kan, ṣé ẹni tó ń threaten pọ̀tẹ́ ẹnìkan ó kù? Ṣé òun á lè yàn dáadáa? Ẹni rere kan ò sí. Jésù gan fúnra rẹ̀ ló sọ, ó ní bàbá òun tí ń bẹ lọ́run nìkan ni ẹni rere. Ó ní ẹni rere kan ò sí àyàfi bàbá mi tí ń bẹ lọ́run. So ti yín nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo wa la rí interview tí Tabitha fẹ́ràn mi tó ṣe orí YouTube. Mo ti rí interview yẹn. Ó ti ń lọ bí oṣù mélòó sísìn. N ò kúkú mọ̀ rí tẹ́lẹ̀. Mo ṣe mọ́ online ní ìsìn bóyá ló ti pòṣù mélòó kan. But I saw that interview tó sọ pé òun ti bímọ. Àmọ́ ẹni tó ń bímọ fún ó sọ pé òun ò lè fẹ́ ni tẹ́nu ẹ̀ wọ́. Ṣókí kò sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ, kò dáko ẹni ọ̀hún bẹ́ẹ̀, kò disclose identity ẹni yẹn, kò ṣe kan. Ìgbà tó sì dáná, a tún rí another interview níbi tó ti sọ pé ẹni yẹn ń threaten ayé òun. Ó dẹ̀ gbé voice note síbẹ̀, ó dẹ̀ cry out. Bẹ́yàn bá threaten ẹ̀mí èèyàn, ṣé èèyàn máa ń dákẹ́ ni? Ẹ̀yin kan wá ní she's a minister, she's supposed to keep quiet. Ṣé ẹ ya wèrè ni? Ìgbà tó sì náà she keep quiet, ibo ló wà lẹ́nìí? Ó ti wà ní 6 feet. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹni tó bá ti bí ọmọ tó dẹ̀ ti mọ̀ wípé ẹni tó bímọ fún ó ń threaten ẹ, tètè pariwo ẹ̀ síta. I understand the fact wípé justice ò sí lórí afẹ́fẹ́. As a matter of fact, a battle won on air is a battle lost in the real life. Notwithstanding, the case has to be reported to the appropriate quarters. Number 2 nìyẹn. Number 3, ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń bá àwọn obìnrin sùn, tẹ́ ẹ ti mọ̀ pé ẹ̀ ní fẹ́ wọn, ẹ dẹ̀ ń bá wọn sùn. Ṣé ìgbà tó fẹ́ bá sùn jọ yẹn ò rí pẹ́nu ẹ wọ́n gbà yẹn? Ǹjọ́ àbí nísìn tó padà wá nísìn, ṣẹ́nu ẹ̀yẹn ò sì wọ́ síbẹ̀, ṣẹ́nu yẹn kó ti correct padà. Ẹ̀yin ọkùnrin ẹ máa bá àwọn obìnrin sùn, ẹ ti mọ̀ pé ẹ̀ ní fẹ́ wọn o, ẹ wà pretend wọn pé fẹ́ wọn, ẹ máa bá wọn sùn, ẹ wà feel pé bóyá ẹ lè lo advantage wọn just to take advantage of them and go away. Ẹ mọ̀ pé àwọn orí kan wà tí ó ṣe é yàn jẹ. Bẹ́ẹ̀ ni ìgbà táǹtì yẹn ń jìyà ta ló mọ̀, èmi gẹ́gẹ́ bí ẹnìkan wọ̀ mọ́, orin rẹ̀ tó ń kọ òun náà làwọn èèyàn fi mọ̀. Ìwádìí wa ní àrísìkí rẹ̀ ń ló fi ní views. Ṣé ìwọ lohun tó fi ń kọrin ni? Voice tó fi ń kọrin yẹn, ṣé ìwọ ni ohun yẹn? Ọlọ́run ló ṣe é. Òun náà dẹ̀ sọ ní interview ẹ̀ tó bá yẹ pé ó gbọ́mọ òun ni. Òun ò ní débi tó ń dé ilé ni. Bóyá ibi tó ń ti ń ṣiṣẹ́ olóbìnrin ilé lòun ò bá wà. The very first orin tó lóun kọ tó gbé òun síta. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹni tó lọ́n bá kẹ́ ó dẹ̀ kẹ́ nìyẹn. Ṣùgbọ́n kẹ́ wá feel pé ìgbà tẹ́nìkan jìyà ẹ̀ rí, Ọlọ́run wá gbé síta tó dé èèyàn tó di páwọn èèyàn gbóhùn rẹ̀. Ẹ wá fẹ́ mọ wá play victim. Excuse me. Gbogbo nǹkan tó sọ sínú voice yẹn, it is unacceptable in a civic society. So bó ṣe jẹ́ nìyẹn, èyí ó sì jẹ́ àríkọ́gbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin. Obìnrin míì wà tára rẹ̀ ò pé, tẹ́lẹ̀ mọ́ take advantage wípé bí wọ́n torí pé ó ní challenges, ẹ máa bá wọn sùn, ẹ máa fi wọ́n dámẹ́ra, ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀ ní fẹ́ wọn, gbogbo yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kan àbùkù ni. Bẹ́ẹ̀ ni. Then ìwọ tó bá ti mọ̀ wípé ẹni tó ti fiẹ́lẹ̀ torí nínú second interview tó ṣe níjẹta, ó lóun ti léyàn míì tó ń fẹ́. Ọlá pé lè ṣe bí ẹ ń fẹ́ padà wá, òun wá lọ sọ fún ìyá ẹlòmíì yẹn pé òun àti baby papa òun àwọn ti reconcile. That is a mistake. Omi kì í sàn kó bojú wẹ̀yìn, o kì í ṣe ìyàwó ẹ̀. Àbí ṣó ti sanwó orí ẹni. Kán tó lè pè yàn yàwó, ìsídà kó ṣe customary marriage àbí statutory marriage. Customary yẹn òun ni traditional marriage, dáórì kan sanwó orí. Tó bá níwọ níyàwó ẹnìkan wá ní irúgbéyàwó wò lẹ ṣe. Kò dáná fún ọ, kò mú ọ relé, kò buwọ́lùwé kankan. Iṣẹ́ yàwó ẹ̀ wá ni ẹ́. So why did you leave your relationship in the name that you want to go back to him? Tí ọkùnrin bá ti rí pé òun fẹ́ destroy ẹ, tó dẹ̀ destroy ẹ kú ààbò,
tó dẹ̀ rí pé the other ààbọ̀ yẹn ó tún ti ń dìde á padà wá láti wá finish ayé ẹ̀ ni. The coming back that is coming back to come and finish you. It's not about you alone, it's about every other obìnrin tó wà in that shoe. Azumi pé ṣe ló lọ ń tọrọ owó lẹ́sẹ̀ títì tàbí bóyá ṣe lọ́mọ rẹ̀ ń tẹ̀lé lọ tán lọ ń ta wóróbo ṣó máa padà wá. Ibi tó ti ní ìyá ẹ̀ sọ fóun pé kóun kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ tóró máa ń lùlù, kóun kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ máwọn èèyàn kán lè mọ gbogbo àwọn tóun ti mọ̀. Ó ti mọ̀ pé tó fi wá nìyẹn is not because of love, tóró rí wípé Ọlọ́run ti gbé ọ̀gá ni. Àìmọye àwọn tó ti máa treat èèyàn nínú ìgbésí ayé tí ìtì ẹ̀ sọ̀rọ̀ pé láǹfẹ́rẹ̀ èèyàn gan tọ́kàn jẹ́ pé bóyá nítorí wọ́n kàn ní little privilege kan àbó òfu rẹ̀ nígbà yẹn náà mọ̀ pé ò sí lárọ̀ọ́wọ́tó àwọn wọn ní ìsìn. Mo sì máa ń sọ fáwọn èèyàn the best revenge in life is success. Oríire nìkan ó ní ó fi lè san ẹ̀san fún ẹni tó ṣàìdá sí ọ. Bẹ́ẹ̀ bá ṣàìdá sí ọ má wulẹ̀ jókòó láti máa ronú aburú sí i. Ìwọ ni kó jókòó kalẹ̀ kó ronú báyé ẹ̀ ó ṣe dáa. Ńgbẹ́ ni wọ́n bá padà wá kọ́ mọ́ bọ lójú kan náà tó fi ọ́ sí. Torí mo mọ̀ pé tàbí tàyẹn sìn tó bá jẹ́ wípé the pikin dey follow her go sell something go sell worobo in the market ni guy yẹn ò ní ṣe bí ipò òun rí. Àti pé ẹ̀yin tẹ́ ẹ máa ń fáwọn ọmọdé báwo lẹ ṣe ń ṣe ná. All you these successful women that you are dating, all these young guys they mature, how you dey take manage them? Ó dé nísìn ẹni tó lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésí ayé ẹ̀ tó ṣe pé ògo ni gbó àwọn ògo gan ògo rí ó máa ran ògo àwọn èèyàn míì lọ́wọ́ tí ó sì tún tàn jù bá ń lọ. Ó wá ṣẹ̀ṣẹ̀ ló ń lògo ẹ̀ nísìn ẹni tó ṣe pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó bá ti jó lóríire tó lọ fẹ́yàn tó ṣe pé kínní ìjọ tó bó bá ṣe ń gòkè yẹn àrísìkí rẹ̀ ní olóhùn lò. Bẹ́ẹ̀ ni ó ní kó ọmọ lọ yọyún ọmọ òde yọ oyún ó dẹ̀ bí ọmọ yẹn interview tó ṣe kí ló burú nínú nǹkan tó sọ ní that first interview yẹn gan ò sí lórí page ẹ̀ YouTube lèmi ti rí. Mo tẹ̀ yín sọ fẹ́yàn kan recently mo ní mo wo interview lady yìí o mo ló sọ bẹ́ẹ̀ ó sọ báyìí o wọ́n ní èyà that was be a month ago gan kò dáko ẹ kò fi ọ́ hàn kò ṣe kankan. So orúkọ ẹ wo ló wá bàjẹ́ báwo ló ṣe borúkọ ẹ jẹ́ ṣó gbé fọ́tò ẹ sórí afẹ́fẹ́ ṣó dárúkọ ẹ gan lórí first interview yẹn tó bá jáwọ́ lo jòkó next beside him gan nobody will have known because she didn't mention you, she didn't disclose your identity. Wọ́n ló disclose identity ẹ̀ àwítán ológo ẹ̀ ló fi ń ga báwo ló ṣe fògo ẹ̀ ga ṣé gbà tẹnu ẹ̀ wọ́n gbà yẹn ṣẹ́nu ẹ̀ ti wá correct padà nísìn mo béèrè wò àbí ṣògo ẹ̀ náà ló jẹ́ kẹnu ẹ̀ wọ́. That is our own life and Ọlọ́run tí kì í sì í wo àwọn nǹkan báwọn láti bu ògo lùyàn ó sì bú lù náà nu. Don't allow anybody to threaten you or to bully you back into the past. Tó yẹ pé o ti outgrown ẹ̀ kó o ṣàṣìṣe gan come out and come and confess to the public. But yes, you made this one so mistake, this one so time with this person and he's using it against you. And eléyìí ajẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin ọkùnrin olókoòkò mẹ́bí tẹ́ẹ̀mẹ́ ti mọ̀ pé obìnrin yẹn lè fẹ́ ẹ máa bá wọn tẹ́ lè fẹ́ ẹ máa bá wọn sùn ẹ ní bọ́m̀bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ní bọ́m̀bẹ̀ rárá ẹlòmíì á rí i pé torobìnrin kan lálébù kan lára á pretend pé òun fẹ́ fẹ́ á dẹ̀ tún máa nà pẹ̀lú àlébù yẹn òyìnbó story kan lánàá tán léèyàn kan ẹsẹ̀ ń dùn pẹ̀lú ẹsẹ̀ kan àbọ̀ rẹ̀ yẹn náà lọ́kọ̀ ẹ̀ tún máa nà mọ́ ilẹ̀ ẹlẹ́ǹbẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ ṣe níkànnú báyìí ná ìkà ń gbénu yín ìkà ó ń gbénu yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ kí ń fẹ́ kóbìnrin oṣù oríire tó bá jẹ́ pàǹtí tàbí tá yóò rí ṣe ni tó bá di pọ́ wá dìràwọ̀ because I see her in greater places and I see her such that even àwọn tó tún jẹ́ ògo wọ́n mọ̀ wá kiri ni because they will want to associate with her nítorí ibi tí Ọlọ́run gbé lọ and gbogbo aburú tó ṣe sí God Almighty has turned the aburú to positive for her and the sky is her starting point. She has not started at all. So ògo ẹ wo ló wá ń lò ṣé wọn tán ní kán tán náà ń bẹ̀bẹ̀ fún pé kó máa mú ẹ jáde kán lè mọ̀ fi ẹ mọ̀ yàn ṣóun ló wá ẹ̀ṣẹ̀ ń lògo ẹ̀ ń sìn. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti rí pọ́bìnrin tẹ́ fílẹ̀ ti soríire ara yín ò ní balẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa báyé wọn jẹ́lẹ̀ ń wá irú ẹ̀ ló dífá fúnrú kọ́mẹ́ǹtì tán gbé sábẹ́ bí how do you know she's not a good woman? You know what she has been through? Ṣé ẹ mọ tó ti ìgbà mo kọ́ rí o mísíkì àǹtí yẹn mo rò pé bóyá òun ló mọ̀ ń twist ẹnu ẹ̀ yẹn bẹ́ẹ̀ just to put vibes in her song. It was ìgbà tí mo wọ́n interview rẹ̀ yẹn ni mo tó rí pé ó dà pé ó ná nígbà kan náà bí nǹkan pọ́n náà veins kan she explained in that interview. Kí ló sọ nínú interview yẹn tó yí jù tó wá ń threaten yẹn tó lọ́ta rẹ̀ yóò yè láì gbọdọ̀ sọ̀dà kejì. Excuse me gbogbo orú àwọn nǹkan báyìí ibi angle tó bá ti kàn wá láti máa sọ because she cried out
to the public. And she's not the only one in such pain. Àwọn obìnrin míì wà tán wà nínú ìnira bẹ́ẹ̀ yẹn tí ọkùnrin tó ti já wọn kulẹ̀ nígbà tí ò sí rètí tó wá rí i pé ayé wọn dáa tán tí wọ́n ń bọ̀. Ìgbà tí Don Davis náà bí bàbá ẹ̀ tó ti fi kalẹ̀ láti bí 15 years bó ṣe déédéé padà wá nìyẹn torí pé ìyá rẹ̀ explain wọ́n announce project kan táwọn ṣe lórúkọ ọmọ yẹn. The father just surfaced from nowhere. Ọmọ tó ti fi kalẹ̀ láti tó tẹ̀ tí ní kán lọ yọyún ẹ̀ gan. And someone else adopted him at the age of 6 months old. Ẹ kàn déédéé from nowhere. Ìgbà tó kó yín lé tẹ́ tó kó sóbò ẹni ẹlẹ́ni ẹ mọ̀ pẹ́nu ẹ̀ wọ́n gbà yẹn. Mo béèrè wò. Enough of all of this nonsense on the cyberspace. Wọ́n tó bá dẹ̀ tẹ comment òṣì síbí, I will come back powerfully for you. Má lọ break the relationship wẹ nítorí pé baby papa kan padà wá. Ó padà wá finish ẹni. He came back to finish you. If he loved you, he would have stayed with you in the first place. Sọ̀rọ̀ mi ti yẹ relationship wey tó lọ break yẹn is a mistake. How can you break your relationship because somebody has come back? Kí ló tí ò padà wá kó tó di star? Ìwọ tó tiẹ̀ tí débi kankan tó ti ń sọ pé ògo òun ló ń lò. Tó bá wá débi tó lọ mú ọ lọ gan kọ́ ọ sì wà lójú ọ̀nà lọ sì wá, you never start at all. Ó máa sọ pé àrísì kí òun ló fi ń kọrin ni. Àbí ṣe òkọ́ ló lẹ́nu ẹ wọ́ ni? Ebi ń tó sọ ni. Tó tún ti change mind ẹ̀ ṣẹ́nu ẹ ò wọ́ mọ́ ni nísìn. Ẹ̀yin tẹ́mọ̀ sọ̀rọ̀ àlùfàǹṣá sóbìnrin tẹ́mọ̀ fún wọn ní impression pé ẹ̀ ń ṣàánú wọn gan lẹ ṣe ń fẹ́ wọn. Obìnrin tó bá ti feel pa ayé ẹ̀ ò dáa pẹ̀lú ẹ kúrò nínú ìgbésí ayé ẹ̀. Ẹ mọ̀ wípé ẹ wà obsessed pẹ̀lú obìnrin ẹ lè ṣe láìró obìnrin yẹn ẹ wà fún ní impression pé ń ṣàánú ẹ ni so that yóò mọ rí wíwá sọ́dọ̀ rẹ̀ bíi pé ń show ní favour ẹ mọ̀ lẹ́yìn disobey àwọn kan nínú life yín ilẹ̀ ṣe ń bá a ṣe. You don't need to manage any woman. Tó bá ti feel pé kò tẹ́ ẹ lọ́rùn má wulẹ̀ fẹ́ stop communicating with her, stop relating with her. Ẹ mọ̀ bóbìnrin sùn ẹ mọ̀ need obìnrin for supply ẹ mọ̀ lo obìnrin fún supply ẹ dẹ̀ máa fún ní impression pé ẹ̀ ń ṣe favour ni ẹ̀ ń ṣàánú ẹ ni. Má jẹ́ kọ́kùnrin kankan fún ẹ ní irú impression burúkú yẹn. Don't allow any woman to give you impression pé òun help ẹ ni òun manage ẹ ni. If he doesn't want you, he should allow you to go away. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ tẹ́ mọ́ lẹ́yìn torí wọn jòkó tọkùnrin. Are you sure you are not even destroying the life of the children by staying with such man? Because ẹni tó ń fi kú threatening ẹ nísìn mi ò feel pé ó yẹ kẹ́yìn ò keep quiet nípa yẹn. Even apart from her alone, every other person going through that, every other woman, successful women làwọn ọkùnrin yẹn náà wọ́n máa success obìnrin máa intimidate ọ̀pọ̀lọpọ̀ wọn ni. And when you get to a stage, there is a stage you get to in your life as a woman. Not every man can stand you. Ìyẹn ò sí nínú ìgbéraga. All these young guys, tó ti jà lẹ́nu ọmú tẹ́ ń date ní ìmọ̀ bí tẹ́ ti ń rí wọn. I don't know where you are seeing them. Because they don't have, the only thing they have is to destroy and spoil your life. Bó ṣe ń rí ẹ tó ń grow yẹn inú ẹ̀ ń bàjẹ́ ni. Every successful woman must know. Bó bá máa take ẹ kó wait kó pé 40 years kó tó marry, ó better. Ju kó lọ marry ẹnìkan tí ó mọ hinder ìgbésí ayé rẹ̀. Àìmọye àwọn obìnrin tó ṣe pé ọkọ ni ò já gbóhùn wọn, ọkọ ló tẹ ògo ayé wọn rì, ọkọ náà sì nífẹ̀ẹ́ wọn. Many ọkùnrin narcissist ni wọ́n. Ẹ mọ̀ bóbìnrin sùn ẹ dẹ̀ mọ̀ pé ẹ lè fẹ́. Ó wá lóyún tó ní ó lọ yọyún kò lè fẹ́ ń tẹnu ẹ̀ wọ́ ṣé bí n tó sọ ni. Ebi n tó sọ ni sọ bẹ́ẹ̀ ni. So kí wá ní irọ́ tó ń pa mẹ́ báwo ló ṣe bà family ẹ̀ jẹ́ só dárúkọ ẹ̀ gan só dárúkọ family ẹ̀ nínú interview yẹn ni. Excuse me. Bá rí comment mi lábẹ́ fídíò woman yẹn apart from this very comment tí mo ṣe show lé lórí yìí tí n bá rí any other comment níbẹ̀ èpè ni máa fi ránṣẹ́ sẹ́ni ọ̀hún o. Excuse me, gbogbo ẹ̀yin ọkùnrin lẹ mọ̀ pé ìfẹ́ obìnrin olóríire obìnrin tó bá ti ṣoríire ìmọ̀ intimidate yín mọ̀ já yín láyà bí kẹ́ destroy life obìnrin yẹn lẹ mọ̀ ń wá. Why are you coming back to her life now? Why now? When she was suffering, where were you? Kó tó di pé àwọn èèyàn mọ̀ ibo ló wà. Ó ṣe jẹ́ ẹ̀sìn. Ká má bàa pé fún ministration máa bì. Ọlọ́run ló ń ṣe nǹkan. Na God dey do things. This one wey you dey do, you are giving her more publicity. And she has gotten this even before you came to threaten her. Face your life. Ntí wọn náà bá mọ̀ ṣe lọ mójútó. You think you are better than her. That's why tó fi fẹ́ now. So continue nǹkan tó fún wọn náà ní strength ńgbà yẹn. Continue to believe in yourself. Let her also continue. Ó ti rí wà tó wù sí gẹ́gẹ́ bí blessing. Toro sọ wípé tó bá pò o deny oyún yẹn nígbà yẹn gan. O ò ní débi tó ń dé.
And of course she's right. So why are you threatening her life? Let of threatening life way. And tẹ́ bá ti ráwọn tó ń tẹ comment òṣì na dem tẹ́ bá ti fẹ́ mọ àwọn ọkùnrin tó ṣe wípé ní wọn ì fẹ́ róbìnrin aláṣeyọrí sójú, just go and look at the comment section of this video. Na dem even if she's a bad woman, ṣebí o ti feel, why did you come back to a bad woman? Ṣebí you say she's bad. Let her continue to live her life now, as bad as she is. Jẹ́wọ́ kẹ́ lọ apologize ìwà tẹ́ wù, kẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, kẹ́ yé threaten ẹni ẹlẹ́ni káàkiri.